Ògo ni fún Ọlọ́run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pátápátá pé a kú ọjọ́ tòní. A ò ní ṣàárẹ̀. Ààbò Ọlọ́run á dájú lórí wa ní orúkọ Jésù. Mo kí wa ní gbogbo ibi tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń rí mi gbọ́ nínú fídíò yìí pé a ò ní sọmọ nù ní orúkọ Jésù. Àkúbójú ọjọ́ ṣe rí o. Ọlọ́run á bá wa tún Nàìjíríà ṣe. Ebi ò ní pa wá. Gbogbo ọ̀wọ́n gógó Ọlọ́run á bá wa sọ di ẹ̀rọ̀. Á wálẹ̀, oúnjẹ á ṣe jẹ fún wa ní orúkọ Jésù. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ò yí padà. Ajínrere James Adeniyi tí gbogbo ènìyàn ń pè ní kíni kí n ṣe Ọlọ́run 1930. Ògo Ọlọ́run kò ní fi ayé gbogbo wa sílẹ̀ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ kan ni a fi rán mi sí gbogbo wa lónìí. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run pátápátá. Gbogbo wa ni ọ̀run bá wí lónìí o. Ṣé mọ̀ yìí pé èmi ò kọ̀ déédéé ń ṣe ìwàásù sórí wọ́nrán àfi tí a bá fi rán mi. Iṣẹ́ tí a bá dẹ̀ fi rán ikọ̀, òun ni ikọ̀ máa ń jẹ́. Iṣẹ́ tí a fi rán mi láti òde ọ̀run, òun mo fẹ́ jẹ́ yìí ó ká tó tẹ̀síwájú. Mo pe ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀. Ẹ tì wá lẹ́yìn Ọlọ́run kí ògo padà jẹ́ tiyín ní orúkọ Jésù. A rán mi sí gbogbo àwa àlùfáà, ajínrere, wòlíì, bíṣọ́ọ̀bù, gbogbo apáta la rán mi sí ní àkókò yìí. Ẹ jọ̀ọ́, ẹ má sọ wípé ọmọdé ló ń sọ̀rọ̀. Àwọn àlùfáà kan ti wà báyìí tó jẹ́ wípé iṣẹ́ tí Ọlọ́run ò rán wọn ni wọ́n ń ṣe. Bí kí wọ́n máa gbàdúrà fún ní tó yẹ wọ́n gbàdúrà fún nítorí àti jẹ àti mu tiwọn. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ á yí padà. Torí gbogbo ohun tí à ń ṣe wọ̀nyí tí kò bá ti fògo fọ́lọ́run kì í ṣe iṣẹ́ Ọlọ́run mọ́. Ó ti di iṣẹ́ ara ẹni. Ohunkóhun tí ẹ bá ń ṣe tí kò bá ti fògo fún Ọlọ́run, bí kẹ́ máa gbàdúrà fún ọmọ yahoo, kẹ́ máa ṣiṣẹ́ fún wọn, kò fògo fọ́lọ́run mọ́. Gbogbo ohun tí ò bá ti fògo fún Ọlọ́run, ẹ jẹ́ á yọwọ́ ń bẹ̀. Bí kẹ́ máa gbàdúrà kó jẹ́ pé nífẹ̀ẹ́ lóṣù gbogbo láì ṣe babaláwo. Ìránṣẹ́ Ọlọ́run la pè wá. Ẹ jọ̀ọ́, ẹ já fògo fún Ọlọ́run. Àkòrí ìwàásù mi àbí kí n tiẹ̀ pè ní ọ̀rọ̀ béléńté wọ̀nyí, òun ni mo pè ní ẹ fògo fún Ọlọ́run. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ fògo fún Ọlọ́run. Ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run. Torí kí a má bàa di ẹni ègbé nínú iṣẹ́ ìránṣẹ́, ká má bàa di ènìyàn tí ó máa jẹ́yàn yẹpẹrẹ, ká má bàa di ẹni ìkọ̀sílẹ̀ ní iwájú Olúwa, kí àmì òróró orí wa má bàa gbẹ, ká má bàa di ènìyàn lásán. Ṣé mọ̀ bí ènìyàn tẹ̀mí mímọ́ bá ti fi ayé olùṣọ́ àgùntàn lẹ̀, tàbí tí ẹ̀mí mímọ́ fi ayé pásítọ̀ lẹ̀, ó ti dèèyàn yẹpẹrẹ. Ó ti dèèyàn yẹpẹrẹ. Ẹ jọ̀ọ́, ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Málákì orí 2. Ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ 1. Ó ní, ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin àlùfáà, ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin pásítọ̀, ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin wòlíì, ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin evangelist, ta ní kẹ́ kéde ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pàtàmọ́tàmọ́, òun lẹ̀ ń wí kiri. Ọ̀rọ̀ Ọlọ́run la ní ẹ wàásù ẹ̀. Ẹ lọ against àwọn tó yẹ against. Ìyìn rere la pè é. Ẹ wàásù ìyìn rere fún àwọn ènìyàn.
ẹ wàásù ìyìn rere fáwọn ènìyàn. Ẹ má bínú, arán mi sí wa ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á fògo fún Ọlọ́run. Báwo la ṣe lè fi ògo fún Ọlọ́run? Mò ń bọ̀ ńbẹ̀. Nípa iṣẹ́ ọwọ́ wa yìí náà tá a gbé sọ́wọ́ yìí ni, nípa ìwàásù tí Ọlọ́run fún wa. Ìjẹ́ ó jẹ́ ìwàásù ìrònúpìwàdà mọ́? Ṣé kìí ṣe ìwàásù sáré mówó wá? Gbogbo nǹkan wọ̀nyí ni mò ń wò tá a fi kàn sí mi ní ọ̀sán yìí pé ajínrere báwọn ènìyàn mi sọ̀rọ̀. Ìwé Málákì orí 2 ẹsẹ̀ 1 ni mo ti bẹ̀rẹ̀. Ó ní, ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin àlùfáà, òfin yìí ni fún yín bí ẹ̀yin kò bá gbọ́, tí ẹ̀yin kò bá fi sí àyà láti fi ògo fún orúkọ mi. Olúwa ń wá kí a fògo fún orúkọ òun. Gbogbo aforúkọ Olúwa ń parọ́ kí a má rí ohun kan ká ní a rí kò fògo fún Ọlọ́run. Ó ń tàbùkù bọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ á ní pásítọ̀ dẹ̀ là ń pè é. Gbogbo ohun wọ̀nyí ń fògo fún Sátánì ni, kò fògo fún Ọlọ́run. Ó ní láti fògo fún orúkọ mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ ṣe ohun dáadáa, ẹ ṣe rere, kẹ́ fi ògo fún orúkọ Ọlọ́run nípa ìwàásù tó jinlẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá. Kì í ṣe ìwàásù mo wà l'Amẹ́ríkà lánàá, mo wà ní Europe ń jẹta, I was in Ethiopia day before yesterday. Ta ló béèrè tán lọ́wọ́ yín? Kò fògo fún Ọlọ́run. Manual ti wà lọ́wọ́ wa tí ń ṣe Bíbélì onígbàgbọ́, tí ń ṣe Bíbélì ìránṣẹ́ Ọlọ́run. Òun ni ó ń gáìdì wa ká wàásù láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Àwa kọ́ la ní ọ̀rọ̀. Ẹ ti gbàgbé wípé láti tètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọlọ́run ni ọ̀rọ̀. A sì ti kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí Bíbélì láti tẹ̀lé. Tiwa kàn ní láti máa mú lò nígbà tí ó yẹ ká mú lò. Ká mú lò lórí ọ̀rọ̀ pàtó ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ tí a fẹ́ sọ. Arákùnrin àti arábìnrin, àwa olùṣọ́ àgùntàn, àwa ajínrere, ẹ jẹ́ ká fi ògo fún Olúwa nínú iṣẹ́ ìránṣẹ́ tí a gbé sí ọwọ́ yìí. Ó ní bẹ́ẹ̀ ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi ó sì rán ẹ̀gàn sí orí yín, èmi ó sì fi ìbùkún yín ré. Lóòótọ́ mo ti fi ré ná nítorí pé ẹ̀yin kò fi sí ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn, ọ̀pọ̀lọpọ̀ ajínrere ló máa ní ebi ń pa òun nígbà tá a ti fi ìbùkún rẹ̀ ré. Nígbà tó jẹ́ pé kò sọ òkodoro ọ̀rọ̀ Ọlọ́run mọ́, àtàmátàmọ̀ òun ló ń bá kiri bí kò máa forúkọ Ọlọ́run gbowó. O tí ìwàásù ta ìwàásù, o ti ń yọ ẹ́ńfílòpù, o ti ń sọ fún wọn pé kó dá sí iṣẹ́ Olúwa. Ìjọ Ọlọ́run rán ẹ, ìjẹ́ Ọlọ́run rán ọ. Gbogbo wọ̀nyí òun ló fa ìbùkún rẹ sẹ́yìn, òun ló fa ìbùkún rẹ sẹ́yìn. Àwọn bàbá wa nú Olúwa tí wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ yìí látẹ̀yìnwá, bí bàbá mi Joseph Ayọ̀délé Babalọ́lá, àwọn bàbá mi Abíára, bí àwọn bàbá mi Sàdẹ́là, bí bàbá mi Mósè Orímọládé, bàbá mi Òṣọ́fà. Wọn ò ní sọ fún ọ pé kó o mówó wá kí àwọn tó gba àdúrà fún ọ. Wọ́n á gba àdúrà fún ọ. Tí àdúrà rẹ bá ti gbà, tó bá wá ṣọpẹ́, wọ́n á tún gbàdúrà fún ẹ. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ ìránṣẹ́
bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ fún wa pé ká ṣe, ó ní ọ̀fẹ́ ni àwa gbà á, ọ̀fẹ́ ni ká fi fúnni nínú ìwé Matthew. Màmá àti bàbá, àwọn olùṣọ́ àgùntàn, ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ní gẹ́gẹ́ bí ọ̀run ṣe sọ fún mi pé kí n sọ̀rọ̀, pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yí ìwà padà, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìránṣẹ́ ìbí Ọlọ́run ṣe fẹ́ gangan kí ó lè fògo fún Ọlọ́run. Torí ọ̀pọ̀lọpọ̀ wà ń tà ń bẹ̀ yẹn, wọn ò dá ìyàtọ̀ mọ̀ láàrin olùṣọ́ àgùntàn àti babaláwo mọ́, wọn ò dá ìyàtọ̀ mọ̀. Ẹ jẹ́ kí ìyàtọ̀ wà. Mo fẹ́ Ọlọ́run bẹ̀ wá kí ègún má bàa wà lórí wa, kí Ọlọ́run má bàa fi ìbùkún wa ré. Ẹsẹ̀ kẹta ó ní wò ó, èmi yóò bà irúgbìn yín jẹ́. Kí Ọlọ́run má bàa bà irúgbìn mi àti rẹ jẹ́. Ẹ jọ̀ọ́, kí Ọlọ́run má bàa pamọ́ mọ́ wa lọ́wọ́, kí Ọlọ́run má bàa fa má bàa rí ogun àti ìdààmú. Because bí èṣù bá ṣì ń bá èèyàn jà, èèyàn ní ẹni tí èèyàn lè gbàdúrà sí tá gbà èèyàn, ṣùgbọ́n kí Ọlọ́run á máa bá èèyàn jà, kò sẹ́ni tó máa gbàdúrà sí mọ́ o, kò sẹ́ni tó máa gbàdúrà sí mọ́. Òun rọ̀ wá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí, yóò dára fẹ́mi àtìrẹ o. Ó ní wò ó, èmi yóò bà irúgbìn yín jẹ́, èmi yóò sì fi ìgbẹ́ rẹ́ yín lójú. Ẹ má dòde ìgbà tí Ọlọ́run má fi ìgbẹ́ rẹ́ yín lójú kẹ́ ẹ tó mọ̀ wípé àṣìṣe ní gbogbo ohun tẹ́ ń ṣe yìí. Yóò dára fún wa o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, màá tún tẹ̀síwájú ní ọjọ́ ẹ̀mí. Yóò dára fún wa. Orúkọ tèmi ò yí padà, Ajírere James Adeniyi, tí gbogbo ènìyàn mọ̀ sí kíni kí n ṣe. Ẹ tún rí mi gbọ́ lórí ọ̀rọ̀ tí mo mú kalẹ̀ yìí ní ọjọ́ ẹ̀mí. Yóò dára fún wa. Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kini Kinse. God bless you.